my business is not going as supposed to be, and everything is upside down in my life. And I asked the man, I said, is that all? He said, that's all. And is that why you are crying? He said, yes. And I asked the man, I said, are you ready to do what others normally do if you are not ready to wait for God? And he cleaned his eyes and said, what is that? I said, are you ready to do what others who cannot wait upon the Lord? Are you ready to do it? And he said, oh, I should just tell you. If you are ready, just tell me you are ready. Our mommy and our daddy. Early morning to long shit. Because when you compare, they now see that what the Lord has done for you, you cannot even count it all. When he narrated all the story and I told him, okay, Baba can one town Lord. Holy Spirit just put that in my mind. I said, well, if you are ready to go there, so come on, because that is the man. I come out of the room. Gbogbo apáta lanu ìlànà oríṣiríṣi tó wà nínú ayé ṣùgbọ́n tí ìdílé bá rí ojú rere gbà lọ́wọ́ Ọlọ́run 9 months wọ́n á sọ ẹbí á lọ kó sí ẹkọ́ rí òun nínú àwọn ọ̀rẹ́ Ọlọ́run ẹlòmíì tó bá tẹ̀sí sílẹ̀ ló fi bímọ tí ìyàwó rẹ̀ fún àláyè á tó kò pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ti kú ẹ bímọ láyọ̀ ẹ sọ̀ láyọ̀ àwọn ọmọ tẹ̀ ti ti fi sílẹ̀ mi láyọ̀ ẹ̀ rí pé ọ̀pẹ ní fọlọ́run abájọ bílẹ̀ sọ pé ó ní àyàfi bí Ọlọ́run bá kọ́ ilé náà àyọ bí Ọlọ́run bá sọ ìlú náà àwọn tó ń sọ wọn sọ lásán. The Lord has watched over your house. You have toiled all night and you have seen the results. A lot of people toil all night. They never see the results. Glory be to the name of the Lord. Bíbélì pé ó ní ọmọ ní ìní Olúwa ọmọ inú sì ní èrè rẹ̀. Ẹ̀rọ ọmọ inú ẹ̀rí ìyàwó ẹ̀tún rí bàbá ìyàwó àbí iná Kosoko wọ́n darapọ̀ wọ́n fi ògo Ọlọ́run hàn lọ́jọ́ òní. Ẹ̀yin pé ọ̀rọ̀ wọn tọ́pẹ́ ó jọpẹ́ lọ ẹni tó bá mọ núrò ló máa mọ pẹ́ jù ṣùgbọ́n tó ní báyìí mọ núrò ẹ̀ ń fi ògo fún Ọlọ́run alààyè lọ́jọ́ òní. We are celebrating just to people are just here to eat but what you are doing really is to give glory to the Lord God Almighty who has taken your wife to that theater. She came back, saved her son, and your son, Abdulwahid, is here. Olúwa wá sí yín lórí. Ọ̀rọ̀ yín ò wá tọ́pẹ́ ló tọ́pọ́ lórí. Ẹ̀yin ò wá ní fi ògo fún Ọlọ́run bí. Ẹni tó bá mọ̀ núrò ló mọ̀ pẹ́ dá. Bí ẹnikẹ́ni bá wà níbí lónìí tó ń wojú rere fún Ọlọ́run láti ní ọmọ. Àná nfọ̀kún nínú ilé Olúwa lọ́wọ́ ni. Àwọn kan ti ẹ̀rọ pé ẹnì kan rò pé ní kò ti mú ti yó. Ní bí ọtí náà kúrò níbẹ̀. Ìmọ̀ Elédùmarè ọba tó lè ṣe tó bá wí bẹ́ẹ̀ á sì wí bẹ́ẹ̀. Ọlọ́run sí lórí. Every plan of the enemy, the Lord God Almighty overrule it. And your wife went in, she came out gallantly with the power of the Lord God Almighty. Obìnrin tó bá wà níbí, ẹ ó mọ̀ pé tó obìnrin bá lọ wọnú oyin lọ, tí wọ́n máa ń rọbí, ìnira ńlá ló máa ń jẹ́. Ó ti ṣẹlẹ̀ láti gba ìgbà ẹ̀dẹ́nu tí Ọlọ́run ti fi wá tó ti fi obìnrin gégùn. Ṣùgbọ́n ègún tọ́lọ́run fi, the mercy of the Lord overrule that punishment because every woman must have that punishment. Every man must toil. If you are not ready to toil, then you are not following the rule of the law. Tó bá wọ Ọlọ́run nínú àánú rẹ̀, àwa fi ìbùkún sí ilẹ̀ tó ti gégùn fún pé ok nípa tiwọ́ nípa tirẹ̀ ó yá wọn lórí ilẹ̀ sórí rẹ̀ ẹ̀yin ṣe rere lórí ilẹ̀ o ẹ̀ tó fi nǹkan sílẹ̀ tó kí táwọn bá kọjá lọ tán tí gbogbo àwọn táwọn bá ń bí bẹ́ẹ̀ bá kọjá lọ tán wọ́n fi mọ̀ sí ìrántí yín onídìdùn ní ìrántí olódodo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ wo ipò lóyún lọ ẹ jáde gallantly with the power of the Lord God Almighty because of his mercy and he did on the cross of Calvary. Ọmọ ní ìlú Olúwa ọmọ inú sí ìlú rẹ̀ bí ọkọ̀ ṣe pọ̀ ló wà lágbára torí tá lágbára bá dúró pẹ̀lú àwọn ọmọ rẹ̀ táwọn ogun bá dojú kọ the Bible says even if the enemy come like a flood the spirit of the Lord God Almighty will raise the standard. What are those standards? Ọmọ tó dúró lẹ́yìn ní pé ó yá wọlé wá bá bàbá mi àwọn nìyẹn àwọn ìtọ́lọ́run sọ fún wa mo gbàdúrà lówùúrọ̀ yìí àbí ní àṣálẹ̀ bí Ọlọ́run tó fún yín àfòyín tọ́ o torí nígbà tá a bá tún bímọ ó tún kù láti tọ́ nínú ayé kó
fún ohun burúkú tá à ń gbà lọ ṣùgbọ́n tó ní ohun burúkú náà àwa ní Jésù Kristi tó jọba lórí gbogbo lórúkọ Jésù Kristi lórí gbogbo ìjì ayé ẹ̀ ó jọba lórí rẹ̀ ní ìkẹyìn ọjọ́ nígbà tí àwọn bá kọjá lọ táwọn ọmọ gan ọ̀pọ̀ òkè bàbá relé nínú ogún ọjọ́ ni o kò ń ṣe ní ìsìn nígbà tá a bá dàgbà tá a 100 tá a di 120 bàbá wa 1 million and the Lord of Almighty will continue to be with you, sir. Will continue to be with all the fruit of your womb. Mo gbàdúrà ní òní nígbà tó bá di ọjọ́ yẹn ohun káàbọ̀ ọmọ ọ̀dọ́ rere láwù pẹ̀lú orúkọ Jésù Kristi. Friend of the Lord, finally your name can determine your mission on the face of the earth. Your name can determine your vision, your mission on the earth. So what is the mission? Bàbá sorúkọ ọmọ náà a pè ní Abdulwahid Olúwaṣemílànú Solúwaṣemílànú. God bless you for that name. Number 2, Olúwatáyọ̀ sọ̀rọ̀ yóò táyọ̀ ọ̀rọ̀ yín táyọ̀ Olúwa wá sí yín lórí ẹ̀ ń jàbí iná Olúwa sì kó gbogbo ìjì ayé kúrò níwájú ilé Ọlọ́run tọ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ yín tọ́pẹ́ ọjọ́ lọ lórúkọ Jésù nínú ayé tá a wà yìí ọpẹ́ náà ní màjẹ lórúkọ Jésù Kristi. And the Lord will overflow your family with mercy, favour, goodness, upliftment, expansion of course, and every other thing that you do more because you are acting to the voice of the Lord by calling the servant of the Lord to come and name your child as the name Jesus. Your mission on the face of the earth, both of you and your children, shall be fulfilled in the mighty name of Jesus Christ. Finally, brethren, if you look at this, not just your mission on the face of the earth, your name defines who you are. Your name defines who you are on the face of the earth. Jabez said, báwọn sì máa pè mí lọ́mọ àbàmíjẹ́. And the time said, no, Lord, tí wọ́n bá lè yí orúkọ mi padà, ó sì di ọmọ, ó kó lọ́mọ ìbànújẹ́, ó di ọmọ aláyọ̀. Bàbá rẹ̀ níbi ẹnikẹ́ni bí lónìí, tó yẹ pé ìbànújẹ́ ń bẹ̀rẹ̀ ògo Ọlọ́run yóò wọlé tọ̀ níwá, ẹ̀ sì di ọmọ aláyọ̀ orúkọ Jésù Kristi. The time is very short for me to preach this sermon. I only have 10 minutes, and I pray that whatever you are looking forward to on the face of the earth, is it money? Is it fruit of the womb? Is it goodness? Or you want God Almighty to heal your sickness? There is a man called Jesus. He's the only one. New heart and new everything because he's our creator. Timothy is never budget. Oh no, me from Nigeria have lost. Germany have been imported. To buy new come no and no I budget. Pray for the Lord God Almighty, who can do all things, and the Lord God Almighty will answer you. The blessing will be permanent in your house, over your children, and over everything that you lay your hand on, both secular, physical, spiritual, mental, psychologically, in the name of Jesus. The Lord be with you. From Jesus' mighty name, I pray. Let somebody shout hallelujah. Is that the best we can give to the King of Kings and to the Lord of Lords? Let somebody shout hallelujah. Of course, if you know the meaning of shouting hallelujah, you will not sit down by shouting it. Hallelujah. Olówó di Jericho. Bó ṣe ń kéye gbogbo gbọ́n tó lọ láyé. Kó máa ṣe kí ni o? Kó máa wó lulẹ̀ bẹ́ẹ̀. Let somebody shout hallelujah. Put your hands together for Jesus. Let us have a seat briefly. Pastor, God bless you. Ní báyìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbà tí àkókò yìí. Ẹ máa gbé ọmọ wa báyìí. Ẹ máa gbé fún ìyá ọmọ. Ẹ gbé fún dáadé. Praise the Lord. Hallelujah. That moment you can sit down, please. You can have your seat. We are grateful, oh Lord. We are grateful, Lord. We are grateful, oh
grateful, Lord. We are grateful, oh Lord. We are grateful, Daddy. We are grateful, Oh Lord. Hallelujah. for all You have done for us. Hallelujah. We are grateful, oh Lord. We give God all the glory. And right now, we want to give this our boy double portion. Abi, go to the double portion here. Actually, when my daughter said, Daddy, congratulations, mommy has put to bed, I said, oh, great. Okay, ní mo bá tí mo kọ́ gan mo ní wo bá mi kí mọ́mí dé sí rẹ̀ o. Praise the Lord. Ẹ̀rí kọ́ mo yẹn double portion rẹ̀. Christian name. Okay, Daddy, yes, ẹ bá hard yes síbí. Kí n hard, okay, Daddy. Sunday. Okay. Okay, no. Christian name. Okay, the mother wants Joel. Joel, wonderful. Let's put our hands together for Jesus. Joel is a wonderful prophet of God. If you read the book of Joel very well, a rí wípé àǹfààní ẹ̀ náà bẹ́ẹ̀ náà là ń jẹ́ up till now. Pẹ̀lú orúkọ Jésù, wàá jórúkọ náà kó lágbára Ọlọ́run. But there's one thing I just want to implore every one of us here today, and that thing is, please, as parents, you should not. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta mà lèmi yóò ṣe. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Kò láyọ̀, kò sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. 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 Mo rú láyọ̀, mo sọ láyọ̀, mo tún rọ́mọ gbẹ́jọ́. Ọpẹ́ mẹ́ta lèmi yóò ṣe. Praise the Lord. Ṣẹ̀fẹ̀ fún alẹ́ ẹ̀kan sí ni. Báwo? Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Number one miracle Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Ó fòrè sí mi lẹ́nu, ó ní kí n máa kọ́ lọ. Ó fìyà sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó nìṣó. Ó fàyọ̀ sí mi lọ́kàn, ayọ̀ ayérayé ò. Number one miracle lolúwa fòrè tèmi ṣe. Amen. So dáde wa, ó yá, ẹ̀yin náà fún wa lórin. Ẹ fún wa lórin. Congratulations. Kí la bá fi ṣọpẹ́? Àpàtẹ́wọ́ fò sókè, àpè hallelujah. Jésù dá wa sí ìdòní, ó fún wa lọ́mọ yìí. Ọlọ́run Mósè kò fi wá sí ẹlẹ́rẹ̀. Ó dáàbò wá. Kí la ó fi dúpẹ́ o, kí la bá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa.
the husband and wife, and of course the pastors and everyone, and the good daddy. Ayọ̀ ayọ̀ níbẹ̀ nílé olóyin o ẹ̀yẹ̀yàn mi ìjì kìdò mínú agbọ́nù ìjì ẹ bá mi náwó síbí ìjì ayé kan kò ní dé ayọ̀ 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 níbẹ̀ nílé olóyin o ẹ̀yẹ̀yàn mi ìjì kìdò mínú agbọ́nù ìjì ayé kan kò ní dé. Let somebody shout hallelujah. Grandma, do you have song to give us? Okay. Okay. Happy to meet you. For decades now, I've not been watching you on television. But today we are together. You are welcome. No. Imagine because they come back to our school. And I shall want to remember now. Blessed. Amen. Right now before we pray. Because your gift Congratulations, you are welcome. Let's put our hands together for Jesus. Okay, briefly because of our time. Let someone shout hallelujah.
Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá mi mọ ẹ máa ṣe o. Olórí ayé ẹ máa ṣe o. Àwo wájú aróhùn sí ẹ ṣe. Àtúwá ìwò aróhùn sí ẹ ṣe. Kábíyèsí o. Everybody shout hallelujah. Only you will I praise. Only you will I praise. I have no other God. Only you will I praise. Will I praise? Will I praise? Only you will I praise. I have no other God. Only you will I praise. Only you will I praise. I have no other God. Only you will I praise. Jehovah Nissi. Inú mi dùn ó. Inú mi dùn ó. Nítorí pé lórí ọ̀nì Jésù. Ayọ̀kúnná bàbá wa. Lórí ọ̀nì Jésù. Ó ṣe wá láàánú. Rẹpẹtẹ. Àwọn yòókù ló ń lò rẹ̀. Ọba tó ṣe wá láàánú. Hallelujah mẹ́ta ò máa pọ̀ jù. Hallelujah mẹ́ta ò tó rárá. Hallelujah mẹ́ta ò máa pọ̀ jù. Oore tí bàbá ṣe nínú ayé wa. Hallelujah mẹ́ta ò máa. Jẹ́ ká sọ lẹ́ẹ̀kan sí. Hallelujah mẹ́ta ò tó rárá. Hallelujah mẹ́ta ò máa pọ̀ jù. Hallelujah mẹ́ta ò tó rárá. Hallelujah mẹ́ta ò máa pọ̀ jù. Oore tí bàbá ṣe nínú ayé wa. Hallelujah mẹ́ta ò máa. Bóyá o. Hallelujah. 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 Hallelujah mẹ́ta ò máa pọ̀ jù. Amen. Put your hands together for Jesus. Ní ààyè ní ẹgbẹ́ Joel Abiwahe Desire fún mi. Mo wá ń gbé padà fún yín lónìí ní ààyè lórúkọ Jésù. Ọwọ́ tẹ̀ fi gbá mọ́ ẹ̀ ní fi gbé sí o. Ẹ fi mọ̀ bẹ̀rẹ̀ ayọ̀ wọ́n ẹ̀ ní mọ̀ gbẹ̀yìn ayé o. Ohun rere tí òbí ń fi ohun rere gbà nípasẹ̀ ọwọ́ kò lè máa fi gbà nípasẹ̀ pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ̀mí fọ́tẹ̀ fi gbà mọ́ ẹ̀mí fi lórí jó pẹ̀lú ògbọ́n Ọlọ́run báwọn kí ọlájẹ tó lónìí àtúntò bẹ́ẹ̀ lọ ní àkókò tó mọ̀ yìí ó ti rí bẹ́ẹ̀ o kò dẹ̀ yí padà. In the name of God the Father and of the Son and the Holy Spirit. Receive. Let's put our hands down for Jesus. Amen.